Mùmín Ọpẹ́yẹmí tó ń pè lọ́mọ Ṣéwù àárọ̀ ìta póòsì òun àti àáfàá kan àwọn kan wá ní kó má póòsì àáfàá yẹn ìbá àáfàá yẹn ló kọ ní kéwú ọ̀pọ̀ lórí burúkú ọmọ Ṣéwù yẹn unfortunate ọmọ yìí mo ti mí ìní ẹ̀ tipẹ́ ẹgbẹ́ mi mí ìní ẹ̀ ni mi ní ṣe ṣó ẹ̀ máa kọ́ mọ̀ pé mo ti mí ìní ẹ̀ mo ti rí tó máa ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ gan then ìgbà tó fún mi ní information wọ́n ní àáfàá ẹ̀ pé bá àáfàá ẹ̀ náà ṣe máa ń ba yí àwọn èèyàn jẹ́ nìyẹn pé àáfàá ẹ̀ máa ń sọ̀rọ̀ sáwọn èèyàn lọ́ka tán i'm so pé ti jà ẹ̀ náà ojú máa sọ pé ò lè ràn ẹ́ wọ́n ló bú èèyàn kan ẹni yẹn fún ẹ lówó ọjọ́ tó ti tẹ́wọ́ gbowó lè pé ti jà ẹ́ ìwọ ò ṣe Islam àwọn olórí burúkú tó kọ́ ẹ ní kéwú wọ́n ròyìn wọn bọ́yẹ máa ń ba yí àwọn èèyàn jẹ́ wọ́n lè máa ń sọ̀rọ̀ sáwọn èèyàn rádaràda anyway já gbórí fún wa léèyàn kan tá a ṣépè fún tí ò mú ṣé èpè tí wá gan ò ti mú wọ èpè Gani Adams àti Sunday Igboho ló mú ẹ báyìí gbogbo ìgbà tó ń ṣe show Gani Adams àti Sunday Igboho ó mọ̀ pé orí burúkú ilẹ̀ Yorùbá ló jẹ́ olórí burúkú ìyá ẹ̀ ó mọ iye ọdún tí ìyá ẹ̀ ti wà nínú ọgbà wèrè ó mọ bẹ́ẹ̀ ṣe lọ yá owó alájẹṣẹ́kù wọ́n fi mú olórí burúkú ìyá ẹ̀ lọ sí Mẹ́kà bóyá wèrè ara ìyá ẹ̀ máa sàn iná ṣépè fún lágbájá fún wa léèyàn kan tá a ṣépè fún bí tí ó mú àwọn òkò jókòó ká máa ṣépè fún àdàbí la máa ń pè orí pàdàbí la pè fún wọn náà pé ṣáwa la kọ́kọ́ lọ fún ẹ olórí burúkú akú má mojú di ìyá ẹ̀ táyé ẹ̀ ti bàjẹ́ àti Sunday Igboho àti Gani Adams èwo nínú wọn ló yẹ kó gbèpè lẹ́nu ẹ̀ tí ò bá sí pé orí burúkú ti kọlù ẹ̀ tí ò bá sí pé ayé ìyá ẹ̀ ti bàjẹ́ orí gbogbo ṣó tó ṣe wọ́n ti gbé ṣó ẹ̀ fún mi gbogbo games tó ń play láàrin Gani Adams àti Sunday Igboho wọ́n ti gbé wá fún mi mo kàn wú ẹ ni Yorùbá dẹ̀ ń wú ẹran Yorùbá ń wú ẹran ó mọ̀ pé lórí burúkú ilẹ̀ Yorùbá ni ẹ́ ó mọ̀ pé ìbànújẹ́ ilẹ̀ Yorùbá ni ẹ́ sórí èmi ti sọ fún èmi ni kò bókò yín tí n bá rí ẹ kí ni olórí burúkú tó máa ń ṣe yẹn ń di ẹ lélẹ̀ tí n bá rí ẹ tó bá kẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ tí ẹ ta mi gbọ́dọ̀ tún rí ẹ mọ́ kó kẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ olórí burúkú àáfà tó kọ́ ẹ ń ké wọ́n ròyìn wọ́n ní bí yẹn náà ṣe ń ṣe òfò kiri nìyẹn wọ́n ní kò sẹ́ni tí ò lè bú lọ bú èèyàn kan wọ́n lẹ́ni yẹn fún ẹ 1 million wọ́n nítorí ẹ̀ ló ṣe wá fún wa ìyá ẹ̀ ó máa ráre jáde láyé lójú ìyá ẹ̀ ni tó bá rí ọ̀rọ̀ tó sọ ẹni tán ló fún ẹ ní 1 million iṣẹ́ kí ló ṣe fún kí ni ìyàtọ̀ ìwọ àti Ìyábọ̀ Òjó ẹni tó fún ẹ ní 1 million tó rò pé bó ṣe bu tó fún ẹ wọn èpè lèmi máa fún èpè ló wà ń bí ìtọ́ ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ tó bá fẹ́ sọ make sure pọ́rọ̀ tó fẹ́ sọ nípa mi ó jẹ́ ní o tó bá ti parọ́ àbò sórí máa wọ̀n ẹ́ ní èpè ni mo máa wọ̀n ẹ́ ní èpè inú tèmi dùn pàṣírí ẹ tú olórí burúkú ara ẹ àtàwọn àáfàá ẹ tó kó ẹ ń ṣẹ̀tẹ̀ jọ sórí burúkú papọ̀ àṣírí ẹ padà tú ojú táwọn èèyàn fi wò ẹ́ níjẹta kọ́nà máa fi wò ẹ́ mọ́lé ni àgbá mi olómi nínú wàá mọ̀ pé àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ mi tí ọ̀rọ̀ mi fi ń fọhùn wàtọ̀ ìwọ tó lọ búyàn tó gba 1 million Ọpẹ́yẹmí lórúkọ ẹ̀ ọmọ Ṣéwù àwọn olórí burúkú àáfàá táyé wọn ti bàjẹ́ tó kó ẹ níṣẹ́ àwọn ọ̀gá ẹ tó kó ẹ níṣẹ́ iṣẹ́ tó ń ṣe jẹun nìyẹn ṣerú Ọpẹ́yẹmí yìí irú ọmọ Ṣéwù yìí ṣe máa sọ fún mi pé lè yóò involve nínú kidnapping ẹ máa sọ fún mi pé lè yóò involve nínú ransom ó ti mọ nǹkan tó ń pè ní ransom ó lọ búyàn wọ́n fún ní 1 million so tó pẹ́ ni yóò fún ní 1 million a sì máa bú ẹni yẹn lọ kí wá ní ìyàtọ̀ ọmọ Ṣéwù pẹ̀lú àwọn Fúlàní tó ń wọlé pa Yorùbá kí ni ìyàtọ̀ ọmọ Ṣéwù Lizzy tó ń bú tó bá rí lójú ayé ìyá tó bí ẹ ò ní dúró máa kúnlẹ̀ ni sọ bẹ́ẹ̀ ńgbà tó jẹ́ pé wèrè níyá tó bí lọ́mọ iye ẹ̀yà wèrè ò mọ kókó Gani Adams ìwọ náà gbọ́rọ̀ tó ń sọ sí Gani Adams téèyàn ò bá ṣépè fún èpè ti jẹ́ titi ẹ̀ tí wọn ò bá ṣépè fún ẹ èpè ti jẹ́ titi ẹ̀
the worst thing tó lè ṣe tó ní jẹyàn kí Gani Adams sọ pé òun dáríjì ẹ lọ́la ó ń tàn ẹ ni ìwọ náà gbọ́ ṣó tó ṣe all because o fẹ́ gba ransom ṣé Gani Adams wá fún ẹ akọ́bí Gani Adams jù ẹ lọ náà Gani Adams ní ẹbí ó ní ará ó ní ojúlùmọ̀ Gani Adams ní àwọn ọmọ tó look up to Gani Adams gbọ́ ọ̀rọ̀ tó sọ ṣó mẹ́ni tó ń jẹ́ Gani Adams o ò lè mẹ́ni tó ń jẹ́ Gani Adams torí pé àwọn ọ̀yá ẹ ti fojú sunkún ẹ dídà ló dà lọ́mọdẹ̀gbẹ̀ ẹ̀gbẹ́ ò kìí ṣe ilé ọmọ ọlá apẹ́nu Yorùbá òkò ni Gani Adams wọ́n lá orúkọ mọ́ lórí o ò lè jẹ́ èèyàn tó máa fi jáde láyé o ò lè méèkì ẹ̀ mọ́ nítorí ìjọ tó ti bú Gani Adams lọ́wọ́ history àwọn tó ti wá fún Gani Adams àwọn kan wà tó ò gbọ́dọ̀ lọ fún o ò gbọ́dọ̀ bú Sunday Igboho o ò gbọ́dọ̀ bú Gani Adams o ò gbọ́dọ̀ bú àwọn èèyàn kankan nítorí pé ohun tó ń jẹ lẹ́nu tó bá ti tán ohun tó máa jẹ ló lọ kọwọ́ bọ̀ Gani Adams o Sunday Igboho gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá how can you just on your live chat kó dẹ̀ lóun bú Sunday Igboho àbó òun bú Gani Adams ṣe bígbà tó kúrò lórí tiwọn ló wá sórí tèmi ńgbà tèmi ń dẹ́ lóhùn nísìn ọ̀pọ̀lọpọ̀ mọ́rísì ni mo ṣe ń dẹ́ lóhùn torí tó bá kúrò lórí ti tèmi next victim yín tẹ́ ẹ bá tún lọ pa ń kọ́ bẹ̀ ṣe pa Mohbad. A lot of people don't know why I've been replying you guys. Irú olórí burúkú ọmọ awáyé má ṣe rere yìí òun mí ìnàpẹ́yẹmí tó ń pè rẹ̀ ní ọmọ ṣéwù yìí irú àwọn olórí burúkú ọmọ àwọn ọ̀bànújẹ́ ilẹ̀ Yorùbá àwọn òfò ìsìláàmù nírú àwọn ọmọ báyìí tó yẹ kí àwọn Yorùbá kan ti dájọ́ wọn nínú kọ̀rọ̀nú ilé máa dá ogun lẹ̀ ni nígbà tó bẹ̀rẹ̀ sí ní bú Gani Adams tó yin Sunday Igboho ó fẹ́ràn Sunday Igboho òun kógun já Sunday Igboho ọ̀tá Sunday Igboho ní ẹ̀yin lè jẹ́ kí Sunday Igboho kó ní àṣeyọrí ní gbogbo ohun tó ń dáwọ́lé because ẹ̀ kì í ṣọ̀rẹ́ ẹ̀ tó bá jẹ́ ọ̀rẹ́ Sunday Igboho wàá mọ̀ pé Sunday Igboho nídìí Gani Adams Gani Adams nídìí Sunday Igboho these two people a nídìí wọn nílẹ̀ Yorùbá ká lè tètè délẹ̀ lérí àmọ́ lórí burúkú tí yín ẹ sásábẹ́ Islam ẹ bẹ̀ sí ní gba ransom ẹ̀yin lẹ tún máa sunkún pé Fúlàní ti wọlé ní ìwà yẹn lẹ daṣọ borí gbogbo pé Fúlàní pààyàn Fúlàní wọlé ẹ lọ tú díẹ̀ dáadáa ẹ rí pé báwọn èèyàn ò dá sí nobody cares torí Fúlàní tẹ̀ ń parọ́ mọ́ àyà ìlẹ́nu pé Yorùbá gangan ló ń wọṣọ Fúlàní tó ń para wọn torí pọ́n fẹ́ settle scores àwọn èèyàn ń wù ẹ́ ọmọ Ṣéwù Mùmí Ìnàpẹ́yẹmí àwọn èèyàn ń wù ẹ́ ó dé ti dá ogun sílẹ̀ Gani Adams tó lọ bú tó ń gbèjà Sunday Igboho ó ti dá ogun abẹ́lé lẹ̀ sí it's quite mo ní receipt ẹ lọ mo ti ṣáká ìfún ẹ ti pẹ́ ọjọ́ tó ti ṣe show yìí ni mo ti ń wá ẹ kó wá sọ́dọ̀ mi ó ti ṣọ́kù ó ti ṣòfò ẹ̀mí ìyẹ́ ti ṣòfò ẹ̀ tí àwọn ọmọ Gani Adams ó mẹ́ni tó ń pè ní Gani Adams sórí most powerful two people nílẹ̀ Yorùbá Gani Adams Sunday Igboho these two people wọ́n ní kí wọ́n ṣe wáàsí fún Gani Adams so ìwọ ló ń ṣe wáàsí ìwọ ló ń fi wáàsí gba ransom fóònù tí òwe tí bá ní mo fẹ́ ṣe ṣó fún ẹ lálẹ́ mo sì máa dórí àwọn àfáà ẹ nísìn máa dódò àwọn àfáà ẹ níjọ́ tó ń bú Gani Adams àwọn àfáà tó kọ́ ẹ ní kéwú wọ́n ń wú ẹ níran àbí lọ́jọ́ tó lọ ń bú Gani Adams àwọn àfáà tó kọ́ ẹ ní kéwú wọn ò pè é sẹ́yìn nọ́mbà 1 kí ni Islam sọ ọjọ́ tó bá ti lọ attack èèyàn ọjọ́ ẹni tí ẹ ti bàjẹ́ according to Islam ọjọ́ tó bá ti lọ attack èèyàn do you know that Islamic doesn't personalize attack
ẹ̀sìn Islam kò kí n personalize attack. So nítorí pé o ti ń gba ransom lórí TikTok òun ló ṣe lọ bú Gani Adams. So wá sí titi ẹni sìn ransom ló fi ń gbà. Pay attention to the stupid boy. Wọ́n wá ròyìn olórí burúkú ọ̀gá tó kọ́ ẹ níṣẹ́ ọmọ Ṣehu. Wọ́n ló máa attack àwọn èèyàn káàkiri. Wọ́n ló máa personalized. Wọ́n ní kí wọ́n ṣe wá sí. Ó mẹ́ni tó dárúkọ ni. Bó ṣe orí fóònù mi mo ṣe ń tuntun ni. Gani Adams ló dárúkọ bẹ́ẹ̀. Ìbà Gani Adams. N tó sọ náà la máa sọ. Má worry. So ọmọ yìí ṣe show fún Gani Adams. A dẹ̀ rí ìran Yorùbá kankan tó defend Gani Adams. Really? Wọ́n ní tójú akátá bá ń léwó kì í ṣẹ́nu ẹ̀dìyẹ ló yẹ kán ti gbọ́. Àwọn àáfàá olórí burúkú tó ń gbé ìwọ kiri èkí ni contribution wọn sílùú Nàìjíríà. O mọ OPC tí Ìbà Gani Adams tó fi ṣe ilẹ̀ Yorùbá. Tó bá ń sọ̀rọ̀ wípé wọ́n sanitize Èkó o lè já Èkó mọ́lé ní. Mọ contribution Ìbà Gani Adams ni. Ó mà ṣe o. Ọlọ́mọdé ò bá tán. Ó yẹ kó bá rọ́bà. Torí ìrọ́bà rẹ̀ bàbá ìtàn ni. It's quite unfortunate wípé àwọn heroes wa wọn ò forúkọ wọn sínú history ní school. Tó bá mọ contribution Gani Adams, wàá mọ iye boys tí Gani Adams control ní Nàìjíríà. Gani Adams kan Nàìjíríà kan ni. Ẹjọ́ ẹ̀kọ́ Gani Adams lolóòmọ wúlò ẹ̀ ní Nàìjíríà. Ṣé bẹ́ẹ̀ lè dá ṣe ni? Ọ̀tẹ̀. Ṣé o rí pé ìwọ náà wọ́n fún ẹ lówó kó wá bà Ìbà Gani Adams lórúkọ jẹ́? Explanation. Ìwọ tí yẹ ẹ dẹ́tẹ̀, ìwọ tí yẹ ẹ ya wèrè, ó jáde síta nítorí pé ó fẹ́ gba ransom. Lórí burúkú má ṣe àǹfààní ẹ̀. Kí ni contributions tó ṣe nígbà tí Sunday Igboho tó fẹ́ gba Yorùbá lóko ẹrú? Ṣé bí ìwọ àtàwọn Ìyábọ̀ Òjó àtàwọn Esabod lẹ́jọ́ ṣèkà fún Sunday Igboho? Sunday Igboho finú wénú. Ẹ jẹ́ kó jẹ́wọ́. Sunday Igboho ó finú wénú. Tọ́n bá ní pé ta ló bà gbogbo plan Sunday Igboho jẹ́? Esabod, Ìyábọ̀ àti irúwọ àti gbogbo yín tẹ́jọ́ ń blackmail. Tó jẹ́ wípé ó dijọ́ tí Yorùbá bá béèrè ẹ̀ṣẹ̀ táwọn ṣe Ìyábọ̀ àti Esabod. Lépè ọjà Priscilla. Priscilla tó jẹ́ wípé ó ti taṣọ àgbà mọ́lẹ̀. Tó bá mọ ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó ti ṣẹ̀. Tó bá mọ iye ìdílé tí Ìyábọ̀ Òjó ti fi ẹkún sí. Ìwọ ò lè mọ̀ torí ẹ ti jọ parun papọ̀. Àmọ́ mo mọ nǹkan kan tó dá mi lójú bó bá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ ọmọ tó bí nílé rẹ̀. Wàá mọ̀ pé Ìyábọ̀ Òjó ti rúgbìn oyin. Ìyẹn tó ti ń ṣépè fún Priscilla. Ó yẹ kí Priscilla ti mú yẹ kúrò nílé Mẹ́rẹ́ǹtì. Aláburú ẹ̀dá nìyẹn. O ò dẹ̀ lè ṣoríire. Ǹgbà tí mo sọ pé yé àmọ́ sàárì ẹ, wọ́n rò pé torí pé ó ṣe mí ni mo ṣe ń bú ẹ. But kíni tó ṣe yìí dùn mí torí ó ṣèkà fún Sunday Igboho. Ọmọ Ṣehu, ìyá ẹ tó ya wèrè, bàbá ẹ tó kú sí police station tí ọlọ́pàá ká orí èèyàn mọ́ lọ́wọ́, kí ló tó ṣe preach fún bàbá ẹ? Àbórí èèyàn kan náà ká mọ́ bàbá ẹ lọ́wọ́. Àbí kú kí ló pa bàbá ẹ ní few months ago? Àbórí èèyàn náà ká mọ́ bàbá ẹ lọ. O ṣe lọ preach fún bàbá ẹ. Preach títí ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní ransom nínú. O mọ̀ pé mi máa deal pẹ̀lú MB ni. O máa tó ti ṣe show fún ni. O rò pé show tó ṣe fún mi padà ni máa ṣe fún ẹ ni. Mo ṣépè fún ẹ. O ti mọ̀ pé máa ṣépè fún ẹ. O ìwọ náà táwò ni o fẹ́ gba ransom. O dẹ̀ gbèpè. O ṣáàṣì gba gift. Ẹni tó bú tó fún ẹ 1 million àti tó bú tó fún ẹ lépè gift ní méjèèjì. Àwa ò san ransom mọ́ bí.
ẹ fẹ́ rí wèrè ẹ dẹ̀ máa rí wèrè